Rolling, sir. Oya aka Igele Ayọ̀ Adéyẹmí Adétọ̀nà bàbá wa Don Richard ló ní kí n máa kí yín. Mo kí yín o pé happy birthday to you. Ọmọ yín Jùmọ̀kẹ́ ló ní ká máa kí yín pé igba ọdún kan ẹ máa jèrè ọmọ prosperity, long life and prosperity, age with grace. Ọlọ́run tó fún mi gbà àtàlàfíà láti ẹ ti rọ́mọ ẹ máa rọ́mọ ọmọ wọn ò ní fojú sunkún ẹ ní fojú sunkún wọn. Àwa òṣèré pọ̀ wọn ní ká máa kí yín bí ṣùgbọ́n mi ò represent wọn. Fẹ́mi Adébáyọ̀ ní ká kí yín sà, Múyìwá Adémọ́lá ní ká kí yín, Fathia Balógun ní ká kí yín, Ibrahim Chatta ní ká kí yín, wọ́n pọ̀ bẹ́ẹ̀, Délé Òdúlé ní ká kí yín, Ìyá Rainbow ní ká kí yín, Péjú Ògúnmọ́lá ní ká kí yín, wọ́n pọ̀ rẹpẹtẹ, Ṣẹ́gun Ògúngbẹ̀mọ́ ní ká kí yín, gbogbo àná àkéèmí Don Richard náà mo tún kí yín. Jùmọ̀kẹ́ ló pè wá lórí ká máa kí bàbá wọn. I wish you the best in life. We are not wishing you bless you sir. Ọlọ́run ní padà lẹ́yìn yín tó yá bàbá wa ẹni gbọ́jọ́ lọ́jọ́ lọ mo kí yín sà.